Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáláyé. Orúkọ mi náà ni kò yí padà. Orúkọ mi Honorable Adabanja Kamaldeen Oladipo Mayegun One Man Battalion. Ní àkókò yìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ọjọ́ farabalẹ̀ kí a gbọ́ mi yé dáadáa. Ọ̀rọ̀ náà dá lórí ọ̀rọ̀ tó ti ń jà ràn láti àmọye ọdún sẹ́yìn. Lóòótọ́ mo ti kọ́kọ́ dákẹ́ fún ìgbà kan lórí ọ̀rọ̀ nítorí pé Yorùbá máa ń pè kan pé nǹkan tá a bá fẹ́ kó bàjẹ́ ó ní bí a ṣe máa ń ṣe. Ọ̀rọ̀ náà dá lórí ọ̀rọ̀ tó ń lọ awuyewuye tí ń lọ ní ìlú Ògbómọ̀ṣọ́ Ajílété láàrin the Grand Chief Imam Ògbómọ̀ṣọ́ land Sheikh Dr. Teliat Yunus Olúṣínà Ayílára pẹ̀lú Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Afọlábí Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí o lápá kan. Ní apá kejì tó ń lọ ọ̀rọ̀ bákan náà tó ń lọ láàrin Grand Chief Imam Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àwọn bloggers tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń dá sí ọ̀rọ̀ náà. Then ní apá kẹta ètò ń ṣẹlẹ̀ láàrin Grand Chief Imam pẹ̀lú àwọn rabita. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí ti ohun tó ń ṣẹlẹ̀ láàrin Imam Grand Chief Imam pẹ̀lú ọba Ṣọ̀ún. Nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ tọ́rọ̀ le gan-an, gbogbo yẹn lọ́mọ ibi tí mo fi sí torí mi ò fi pamọ́. Ṣùgbọ́n nígbà tó dé ìkóríta kan a wò wípé a fẹ́ kí àlàáfíà ó jọba ní ìlú Ògbómọ̀ṣọ́. tó tá bá dẹ̀ fẹ́ lábálà ń fẹ́ kí àlàáfíà jọba tí yẹn bá sì mọ̀ dàrú. Mo rò pé tọ́rọ̀ bá le kankan dáàsì kan yẹ kí ó lè dẹ̀. Ìgbà tó tó àwọn ìkóríta kan irú èmi mo wò pé ẹ dákun ẹ má bínú mi ò mọ nǹkan tó stop kíni recording yẹn. Now irú èmi nígbà tó tó ìkóríta kan mo wò wípé ó yẹ kí a gba àlàáfíà láàyè. A ti kọ́kọ́ pèpè fún àlàáfíà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. Ìgbà tí a rí pé àwọn tí wọ́n ń bá ìmáàmù fa wàhálà yìí tá a rí pé wọ́n fẹ́ gbà àlàáfíà láàyè, òun náà ni àwa náà kọ́kọ́ fi mú ní líle ńgbà náà pé gbogbo ilé tá a sì mú ńgbà náà kọjá wípé à ń fi òótọ́ inú àfi ń tú gbogbo àwọn àbòsí wọn àfi ń tú ńgbà náà gbogbo tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ọ̀tọ̀ ní tí ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní jẹ́ káwọn èèyàn mọ̀. Òótọ́ wá jó tọ́ rẹ̀ bẹ̀rẹ̀ làwa ń ṣàlàyé fún àyàn ìnáná ẹ̀ fáwọn èèyàn gbà náà láì bú ẹnikẹ́ni. Ṣùgbọ́n nígbà tó dé kòríta kan wò wípé ó tó àsìkò láti jogun omi àdẹ̀sùn sẹ́yìn. À ń fi àdúrà ràn wọ́n lọ́wọ́ pé kí Ọlọ́run jẹ́ kí àlàáfíà ó jọba torí kò sí ohun tí ẹnikẹ́ni fẹ́ gbà nínú rúkèrúdò yẹn. Ìtọ́sàtì kókó sí a náà ni wípé kí ẹni tó jẹ́ olólùfẹ́ tiwa Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land Sheikh Dr. Teliat Yunus Olúṣínà Ayílára síbi kó ti máa jẹ́ ìmáàmù lọ ni títí dásìkò táwọn sì ń sọ iná táwọn bá sì ń sọ iná òun náà sì ni Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land títí dé dòní tó wà well recognized worldwide. So kí la tó wá fẹ́ mọ́ bára wa fà sí aníkólé ọ̀sáọ́sá ẹni òfìtọ́wọ́ ẹlẹ́ ìgbà táwa tí achieve wé mu wa ló jáwò pé ká gba àlàáfíà láyè kí ká jogun omi. Ṣùgbọ́n a rí pé gbogbo bá ṣe dákẹ́ tó náà a rí pé àwọn ará bí náà tí wọ́n wá ń di pé Teliat ìmáàmù ó lọ yóò lọ yìí a rí pé wọ́n gbà fọ́lọ́run náà títí dàsìkò yìí lórí pé Yorùbá dẹ̀ ní tá a bá lé ní títí tá a bá bá ní wọn bá la bá ní sọ̀tá mọ́ lórí pé wọ́n sàǹfapá jánu náà wọ́n sì wà wọ́n gbà fọ́lọ́run náà dì sí. Ṣùgbọ́n ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí náà ẹ rí pé tẹ́ bá ń follow mi ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé mi ẹ rí pé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí náà lérí tí mo dúró lórí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí náà mo sọ wà náà dì sí pé gbogbo ẹni tó dá ọ̀rọ̀ yìí lẹ̀ tó fi ọ̀rọ̀ yìí lójú tó náà ni kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Àwọn ni wọ́n ṣe ojúṣe tẹ́ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí olórí ìlú. Nígbà tí ẹni tí èèyàn jà tá lẹ̀ kẹjọba tó bá ti di pé ó ti sígbè lẹ́yìn ẹnìkan ṣe mọ̀ pé irú ẹjọ́ báwọn ó máa ń ṣòro ó dá. Káyí pé kábíyèsí dúró lórí pé wọn fi sọ́tún wọn fi sósì ni ọ̀rọ̀ yìí ò tiẹ̀ ní le tó báyìí. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń dìtẹ̀ yìí wọ́n ti gọ sábẹ́ kábíyèsí
wọ́n ti rí bí sásí lábẹ́ wọn. Kábíyèsí ló dàbẹ́ ni pé wọ́n rú wọn lágbára tí wọ́n fi tọ́rọ̀ fi le tó bó ṣe le tó yẹn. Ẹ sì pé nígbà tọ́rọ̀ yẹn náà bẹ̀rẹ̀ ohun tá a sọ náà ni pé n téèyàn bá fẹ́ kó bàjẹ́ ó ní béèyàn ṣe máa ń ṣe. Fún àpẹẹrẹ nígbà tí ọba Ghandi náà jọba kì í ṣe gbogbo fámìlì wọn ló fara mọ́ wọn títí dì sin ẹjọ́ wọn sì wà ní kóòtù. Àwọn tí ò tẹ̀lé ọdún fámìlì wọn gbà náà kàkà tí wọ́n fi máa wá káwọn dà lúrú kí ni wọ́n ṣe? Gbogbo abẹ́ òfin la wà, wọ́n gbalé ẹjọ́ lọ. Ní ìdájọ́ àkọ́kọ́ wọ́n jẹ, wọ́n ní kí wọ́n lọ tún kíní ẹ̀ ṣe pé wọ́n yọ ọba. Wọ́n lọ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn, kábíyèsí náà tó jẹ, ẹjọ́ náà tó wà nílé ẹjọ́ tó ga jù báyìí nìsín. Mo rò pé in a civilized society téèyàn méjì mẹ́ta bá ti fa nǹkan tí a wá gbogbo ọ̀nà láti yanjú ọ̀rọ̀ ń tààrí yanjú, mo rò pé abẹ́ òfin náà gbogbo wọn padà sá sí ilé ẹjọ́ náà láà padà lọ. Tí ń gbé ilé ẹjọ́ bá wá dá sí kálukú wà gbà fọ́lọ́run. Àwọn tí ń bá ìmáàmù pò tálẹ́ àtòyí lulú sínú ayé lára ẹ̀yìn kìí sọ ọmọlé wa ní àmọ́rí nǹkan yìí ejò lọ́wọ́ nú gbogbo alámà pé jò lọ́wọ́ nú torí pé ìmáàmù ò jábọ́ láti sánmà. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kóra wọn jọ níjẹ́ láwọn ọ̀fẹ́ náà gbogbo wọn náà ní ọ̀dọ̀ ọgbà yìí kángbà tí wọ́n fi jẹ oyè yìí kó tó di pé ìṣòro pàdé dà wọn tó ń lé ajá. Ṣùgbọ́n ìlú tó lọ́ba tó níjòyè tó sì lófin nígbà tó di pé wọ́n ṣe fanfa yẹn mo rò pé the next thing náà ni pé tó bá dán lójú pé Sheikh Toliat Olúṣínà Ayélára ìsọmọ lé àwọn o. Mo rò pé gbèsè táwọn ìdílé Láòyè gbé lórí ọ̀rọ̀ Ṣọ̀ún Ògúnmọ́gẹ̀gẹ̀ ilé káwọn náà gbé káwọn náà gbalẹ̀ ẹjọ́ lọ gbogbo ẹ̀rí tí wọ́n bá ní kan kó gbalẹ̀ ẹjọ́ lọ. Bí ilé ẹjọ́ bá wá dá pé àwọn lóòótọ́ ni Sheikh Toliat Olúṣínà Ayélára ìsọmọ ilé Ayélára tí ilé ẹjọ́ bá ti dá pé kò í sọmọ ilé wọn ó ti parí nìyẹn òun náà gbà kámú. Ṣùgbọ́n ẹ gbalẹ̀ ẹjọ́ lọ ẹ wá fẹ́ gbọ́ ọ̀lọ́ àlùmọ̀kọ́rọ́ yín ẹlẹ́fẹ́ lè níbo wọ́n ti máa ń ṣerú ẹ̀. Ara nǹkan tèmi takò látilẹ̀ náà nu kò sí nǹkan tá a takò mẹ́jú pé àwa ẹni tó wà lọ́ àìbáyìí ńlá wa tí wọ́n bá gbalẹ̀ ẹjọ́ lọ ní ìsìtì ilé ẹjọ́ bá sọ pé kí Toliat Olúṣínà Ayélára ọlọ́rọ̀ ọ̀run lé pé kì í sọmọ ilé wọn gbogbo alágbàfọ́ lọ́wọ́ àgbà pé bọ́lọ̀ ti ní òrì lórí wọn. Ṣùgbọ́n láì gbalẹ̀ ẹjọ́ lọ kò sí ẹni náà tó tóbi tó bó tilẹ̀ tóbi tó lè yọ Toliat Olúṣínà Ayélára kúrò ní ìmáàmù. Síbi tá à ń sọ láti ilẹ̀ náà ni wọ́n ní bílé bá ń jó tí aṣọ èèyàn bá ń lajú àgbàrá ó ní tí ọba gbàbẹ lọ ibẹ̀ ni ọgbà bọ̀. Ọ̀rọ̀ tá a wá sọ gbàrà táwọn wèrè kan tí wọn ò ní làákàyè tí wọ́n ń bú wa ṣé wọ́n ti wá rí yọ títí dàsìkò yìí. Ṣébí lórí tá a sọ fún ẹ náà ni pé ẹ má wulẹ̀ dàlúrú tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ ẹ gbalẹ̀ ẹjọ́ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lé tí à ń ṣe ọ̀tẹ́ lọ́rùn tẹ́ ẹ sì fẹ́ gbalẹ̀ ẹjọ́ ẹ̀yin gángan lẹ̀ ń dàlúrú ẹ gbalẹ̀ ẹjọ́ lọ tí ọba tẹ́ lọ́rùn. Ìyẹn báyẹn lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń bá ìmáàmù pò. Nítorí wàá fàtírù wa fi sún sẹ́yìn díẹ̀ náà ni wípé wọ́n bá ní sọ́sọ́ máa ń gbèjẹ́ yẹn mọ́. Ebi tí àwọn sá ti fẹ́ náà ni pé kí Toliat Olúṣínà Ayélára ó sì wà ní ipò Grand Chief Imam Ògbómọ̀ṣọ́. Nígbà ó sì pé títí dàsìkò yìí náà ló sì wà ń bẹ dánìkan kò sì nílé tó ẹ̀pọ̀ náà ní sísáájú òun dì í sìn. Ẹ dákun ibi tí kí ni tá a fẹ́ tó ń fẹ́ máa bára wa fà ní ló jẹ́ káwọ́ fọ́ lẹ́ràn ká máa wòran pé tọ̀ ibi tá a fẹ́ kí obì ó wù ń bẹ tá a fẹ́ gbé obì sí obì tí wù ń bẹ ká máa tó díẹ̀ sí lókù lè já sí pé gbogbo nǹkan tẹ́ máa rí lórí ìkànnì mi láti gbà yẹn lẹ́yìn kí n máa promote ìmáàmù yẹn ní ìsì bá ọba Ghandi ṣọ̀tá ní ìbá wọn Ọlọ́run má jẹ́ ń bọ́ba ṣọ̀tá láyé mi lẹ́yìn pé ibi ọba ti yẹ ká sòótọ́ ọ̀rọ̀ á sọ tábàdẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ti parí. Mo rò pé lẹ́yìn ìgbà náà àìmọye promotion tí mo ṣe fún ọba Ghandi gan lórí péjì mi èmi pẹ̀lú gbọ́dọ̀ pé wọn ò dá mi mọ̀ níjọ́ tí wọ́n ṣe correlation ọwọ́ ọ̀bọ̀kún ilé Ìjẹ̀ṣà wọn àjọjọ wà nù ọ́ọ̀lù ni mo fídíò wọn mo post ẹ̀ sórí péjì mi mo ṣàdúrà fún ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn mo post fídíò wọn mo ṣàdúrà fún wọn mo post fọ́tò wọn mo ṣàdúrà fún gẹ́gẹ́ bí ọba ìlú kí wọ́n lè mọ̀ káwọn tí wọ́n ń tẹ̀lé mi tí wọ́n rí àwọn bí ẹni pé bóyá pé ọ̀tá Ṣọ̀ún ni mí kí wọ́n lè mọ̀ wípé èmi ò ní kí ni mo fẹ́ mọ bá ọba ṣọ̀tá fún. Ṣùgbọ́n ní bí ọba bá ṣe wí ṣe là wí ẹnìkẹ́ yàn náà lódì. So a kàn ń dúró lórí principle pé lórí òótọ́ ọ̀rọ̀ pé kí ni ìbò ti yẹ kó rí rèé o kò yẹ kó rí báyìí o. So kò jù bá náà lọ èmi ò ṣọ̀tá Ṣọ̀ún mi ò Ọlọ́run sì ní jẹ́ ń bá wọn ṣọ̀tá láyé kí ni mo fẹ́ bá wọn ṣọ̀tá sí ọmọ Yorùbá gidi ní mí kí ni mo fẹ́ máa ṣọ̀tá ọba fún. Mo sì kéwú níwọ̀nba mo mú tálùkùránì ń sọ nípa ẹni tọ́lọ́run bá ti gbé sípò bóyá ipò ọba ní o bóyá ipò ìmáàmù ní o bóyá ipò olórí kan bì kan ẹnì kò ní dé ipò kan láìjẹ́pọ̀ lọ́ mọ̀ sí.
gbogbo ẹni tó bá ti wá kóra wọn jọ́ǹbì kan tó bá lóun dìtẹ̀ ni Ọlọ́run gbé sípò Ọlọ́run ló ń dìtẹ̀ iye tọ́jọ́ Ọlọ́run lẹ́ni ó lò níbẹ̀ kò ní ó lò bẹ́ẹ̀ tí ilẹ̀ kẹ́ kígbe tó ètò Ọlọ́run ni bẹ́ẹ̀ pariwo jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ló mọ̀ bó ṣe débẹ̀ tí ó bá kú ń bẹ Ọlọ́run ni ó mọ̀ bí ó ṣe kú ń bẹ kì í ṣe pé agbára ẹnìkan ni ló lè yọ Ọlọ́run tó fi ọba Ghandi jẹ ọba òun ló fi Tọ́líàt Olúṣínà Ayílára náà jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká gbà fọ́lọ́run ká pèpè fún àlàáfíà kó gbòòrò Ògbómọ̀ṣọ́ ó lè máa tẹ̀síwájú ẹ̀yin blọ́gà àsọnu àwọn ọ̀pọ̀lọpọ̀ náà jọ ọmọ Ògbómọ̀ṣọ́ bó ti ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ nú wọn tó jẹ́ pé lẹ́nujọ́ mẹ́ta mo rí pé àwọn náà ti ń pèpè fàlàáfíà ohun tá à ń sọ náà láti ilẹ̀ náà nìyẹn pé kò sí tẹ́ fẹ́ gbà nù jàgídíjàgàn kò sí tẹ́ fẹ́ gbà nù rúkèrúdò ẹ pèpè fún àlàáfíà kó Ògbómọ̀ṣọ́ lè máa tẹ̀síwájú mo rí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn bloggers yìí ni wọ́n dàbí pé wọ́n ti pè lákàyè wálé táwọn náà dẹ̀ ti ń sìn kẹta ní wọ́n ṣe pé ẹ pèpè fún àlàáfíà ni kò sí tẹ́ fẹ́ gbà bí rúkèrúdò bẹ́ẹ̀ náà la sọ̀rọ̀ àwọn kan tó yẹ pé títí dì sẹ́yìn lórí ìkanra pé àní gbà náà wọ́n sì wà dé kílẹ̀ ní gbà ságbára yín yọ Tọ́líàt kò ní ìmáàmù ni agbára yín ò yọ agbára yín nígbà sọ fún láti ilẹ̀ náà tó ń dúró náà nu ẹ lágbára àti yọ torí pé Ọlọ́run mọ̀ sí bó ṣe dé ipò yẹn kò dẹ̀ débẹ̀ pẹ̀lú mọ̀kàrúrù ẹni tó débẹ̀ tó sì fọ́lọ́ táwọn olóyìnbó ń pè ní due process ni gbogbo wa náà la rí bí wọ́n ṣe process ń gbà náà tí ó yẹ pé àwọn fídíò rẹ̀ tí wọ́n ṣe ń gbà náà sì wà lẹ́ẹ̀dí tẹ́pọ̀dì náà ń rí so ẹ kàn lè dé lọ́sàn kankan lẹ fẹ́ dojú nǹkan rú bẹ́ẹ̀ bá lẹ fẹ́ dàrú àwọn tí wọ́n mọ̀ tó tí wọ́n mọ̀ tọrọ ó sọ pé orí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn o ìbádọ́ wọn táǹpá fún iná nu pé kẹ́ gbé jẹ́ forí kẹ́ gbà fọ́lọ́ kẹ́ gbà láàfíà láàyè ìgbà tí dídì sí àtúrí inú yín náà tó jẹ́ pé wọ́n já lágídí ọkàn tó jẹ́ pé ìdí mọ̀dàrú náà wọ́n dúró sí jẹ́ pé ẹni tí wọ́n bá ti lè gbọ́ ìròyìn kan nípa Grand Chief Imam Tọ́líàt Olúṣínà Ayílára wọ́n sáré gbé sórí mídíà wọ́n ti mọ sórí sísí àwọn ọ̀rọ̀ ọ̀bákùngbé nítorí pé kíni wọ́n ti Yorùbá dẹ̀ ní bàbá lé ní tá bàbá ni wọn lábàlá bá ní sọ̀tà mọ́ mo ti ẹ̀rí kan jó ní lánàá àbíjọ́ mẹ́mọ́ rẹ́rìn mọ́ ẹ̀ mo ti rò pé tó ní làákàyè mo ti ẹni kí ẹ̀ ń géèjì mo á rí pé kò sí nǹkan lọ́pọ̀ rẹ̀ wọ́n pè ní ọ̀rọ̀ kù tó pa bí wọ́n ti kó rẹ̀ mo ṣe bó tiẹ̀ ní mo rò pé tó ní nǹkan lọ́pọlọ tá a lè bá sọ̀rọ̀ pé àwọn ẹni tó ń ṣe yìí kò dáa ọba ṣé o sì pé bálàáfíà wọ́n á rí pé ọpọlọ rẹ̀ ó kéré ọpọlọ ayan níbẹ̀ lórí ẹ̀ ọlọ́ ń kọ́ ti fídíò ìpàdé àwọn rọ́bítà ní Ìbàdàn ń kọ́ ti àwọn bọ́ọ̀sẹ̀ kọ́sẹ̀ blọ́gà ni kò tiẹ̀ yé mi ó mú yọ́kọ̀tì ibìkan kò ju 29 seconds lọ ọkọ̀tì kan bóyá bí 12 seconds ṣé bí ẹ ṣe máa ń ṣe blọ́gà náà kí ni bó làwọn ẹṣẹ fẹ́ mọ̀ túmọ̀ tó fẹ́ wọ́n ṣe fẹ́ mọ mẹ́sẹ̀ tó fẹ́ pàṣẹ ńbẹ̀ yẹn nígbà tí wọ́n ṣe program tó lọ bíi bá 30 minutes or 1 hour tó wá tiẹ̀ wá lọ fẹ́ pàtẹ́pọ̀ fẹ́ wo bí tó rò pé ó fẹ́ fi ba orúkọ ìmáàmù jẹ́ ní ńbẹ̀ sọ́wọ́ ta 29 seconds tó wá lò àbí 12 seconds ṣe ni ó wá establish kan lédè àwọn tó ní làákàyè tí wọ́n fi pé n tó ń sọ ọ̀rọ̀ mbẹ́mbẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan kan lọ́pọlọ rẹ̀ so mi ò mú àmọ́rí pé nǹkan fẹ́ engage máa rí pé dàbí pé lẹ́yìn ọpọlọ rẹ̀ bí ọpọlọ ayán ni ọkàn fílẹ̀ ni pé eléyìí ò ní ìdí kásẹ̀ máa ní ìparí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Grand Chief Imam Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọ̀rọ̀ ṣe mufti ò ṣe mufti pẹ̀lú àwọn àti rábítà ò ṣe rábítà kò sí ọ̀rọ̀ Ọlọ́run ní dá làákàyè Chief Imam Ọlọ́run ní kúrú làákàyè wọn kò tí ẹ disappoint mi láyé tí wọ́n bá ní ìyẹn lọ sọ̀rọ̀ bí kan tí wọ́n bá lọ bọ́ ọkàn mi ń balẹ̀ tó mú mọ̀ pé ẹni tí Ọlọ́run ti fún ní làákàyè kí làákàyè dẹ̀ kún òun ní tí mo pé kò ní ṣe nǹkan kò ní sọ̀rọ̀ kan láì jẹ́ pé láròjinlẹ̀ kó lò dáadáa kó tó sọ gbogbo ìpàdé wọn tí wọ́n ṣe ẹgbẹ́ sì tí ìmáàmù fún wọn ẹ̀tọ́ bá ní làákàyè tó bá go fídíò yẹn dáadáa ẹ rí i pé ó sọ̀rọ̀ pẹ̀lú làákàyè pẹ̀lú ọgbà pẹ̀lú kódà borí ẹ̀ bá tilẹ̀ kó dàrú tó tẹ́ ẹ bá gbọ́ àlàyé tí Grand Chief Imam Tọ́líàt Olúṣínà Ayílára ṣe lórí ọ̀rọ̀ yẹn kò yẹ kó tiẹ̀ sí ẹjọ́ kankan mọ́ lórí ọ̀rọ̀ yẹn wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé wọ́n inú rọ́bìtà ní bí àwọn sí káwọn tẹ̀ tó di pé àwọn wá dàgbà àwọn tiẹ̀ wá di afáwọn di imam so àwọn ò lè fẹ́nu àbùkù kí rábìtà ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ náà ni pé ẹ lè nírú àkójọ ọ̀pọ̀lọpọ̀ yẹn bíi báwọn bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ń bẹ̀ yẹn kẹ wá máa lérò yìí pé gbogbo yín ó sì sùn ẹ kọrí ibì kan náà bí ní àfàtì pé òun ní ohun ọ̀ agree pẹ̀lú àwọn àṣeṣí kan bẹ̀ yẹn kò túmọ̀ sí pé òun bá yín dìtẹ̀ torí pé kálukú wa tabadéwájú Ọlọ́run jọ́ gbé ní àlìkíámọ̀ olúkálukú lọ́lọ́run ó gbé dìde tí ó jẹjọ́ lórí tó bá ṣe
kò ní jẹ́ lórí pé lágbájá lọ́nu ṣe báyìí èmi náà fi ṣe ọlọ́run pé kí lọ lé tọ́lọ́run fún ọ láàkáyì ṣé bí kò lè ronú ni tí wọ́n bá ní ọ̀tọ̀ ọ̀bọ̀ náà sọ́ọ̀tọ̀ ọ̀bọ̀ náà tí wọ́n á torí pé mo wà nínú gúrùpù Rabita ní ìsìn mo wá rí pé wọ́n ṣe kankan tó tako ìmọ̀ tèmi làákàyè lọ́dọ̀ tèmi pẹ̀lú ìmọ̀ tí mo ní kí wọ́n á ní màá tẹ̀lé hàn nítorí pé ara wọn kan bá pé ọmọ agbọ́mọ àparò sábẹ́ àgbẹ̀mọ ni wọ́n ti sọ wọ́n gbọ́mọ àparò abẹ́ wọ́n ń gbé kà níbo ló ti jọra wọn ṣé ẹ wá expect pé nítorí pé rí ìmáàmù grand ìmáàmù ní ọmọdé pé ọmọdé ni o expect pé a fool at 40 is a fool forever bó ṣe jẹ́ ọmọdé tó náà tó ti lé lọ́mọ ogójì ọdún kò wá ní dánú rò ìtẹ́yìn bá wá ti sọ fún un náà ní ọmọ tẹ̀lé dogmatically fún bí ò tiẹ̀ papọ̀ mọ́ ẹ̀kọ́ tó àti ìmọ̀ tí ò ní. Gbogbo àwọn ọ̀rọ̀ táwọn gbàgbé ń gbàgbọ́ tí kò sọ̀rọ̀ ń bẹ́ a tó ń sọ lórí ọ̀rọ̀ pé wọ́n yan grand mufti kan kò support grand mufti tẹ́yìn yàn ẹ wà láyé tí grand chief máa mú sọ lórí àárín yẹn náà. Sheikh Imran Manasa àwọn ni grand mufti tí gbogbo wa ti mọ̀ èmi gangan lèmi mọ̀ recently mo ṣe ń gbọ́ pé wọ́n ní àwọn Rabita náà tó yan so yàtọ̀ wá sí pé yẹn gan yàtọ̀ sí yẹn gan ẹ wo ipa tí grand mufti yìí Sheikh Imran Manasa ẹ wo ipa tí wọ́n kó lórí ọ̀rọ̀ grand chief Imam Ògbómọ̀ṣọ́ land ṣé ẹ wá ń retí kí ó fi ibi sólóore àbí lásìkò yìí kọ́ máa bá yín dìtẹ̀ ẹni tó dúró tì ńgbà tí ojú ogun le ẹ̀yin tí ẹ wá ń gbà náà gan ẹ̀ dúró tì ẹ fẹ́ fi ṣẹ̀sìn ní ìwà tẹ́lẹ̀ wá ń gbà tẹ́lẹ̀ dá sọ̀rọ̀ ń gbà náà gan gbogbo àtà fọ́lù ọ̀rọ̀ yẹn tá fọ́lù gbogbo kìíní ẹ kàn play politics ń bẹ̀ ní náà after tẹ lọ s'Ógbómọ̀ṣọ́ tẹ bá fẹ́ ṣe gẹ́gẹ́ bíi pé àwọn àkójọ àwọn àtàwọn bí àwọn àgbààgbà tí orí wa pé tá a dẹ̀ nímọ̀ nípa ìtàgbédánilà wà téèyàn bá bẹ̀rẹ̀ nǹkan èèyàn máa ń parí ẹ̀ ní nígbà tẹ́ bẹ̀rẹ̀ kíní bolẹ̀ parí ẹ̀ bolẹ̀ yọrí ẹ̀ sí káyí pé bẹ̀rẹ̀ ṣe pàṣẹ fún grand chief imam ńgbà náà pé kó lọ tọrọ àforíjì lọ́wọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ káyí pé ó ságídí tí ò ṣe ń tẹ́ ni ó ṣe ẹ̀bà rí nǹkan gan sábẹ́ rẹ̀ ní ìṣe pé ó lágídí ẹ̀ bá wí fún kó ṣe nǹkan lẹ́yìn ìgbà tẹ́ wá pàṣẹ kókó ṣeun tọwọ́ tó fẹ́ fàṣẹ jù bọ́ tẹ́ ni ó ṣeun lórí mímbàrí tó ṣe ìtọrọ àforíjì lẹ́ẹ̀méje jímọ̀ méje léra wọn látà tó ṣe tán tí ẹ tó ń gbọ́ gbogbo gbèsè tí Ṣọ̀ún gbé lérí ọ̀rọ̀ rẹ̀ kí lẹ́yìn Rabita wa tó ṣe ebe ẹ dákẹ́ láti ìgbà náà ni ẹ ṣe nǹkan ẹ sọ nǹkan kan mọ́ káti ẹ pẹ́ wá tí ẹ gbégbèsè kan tẹ wá bí tẹ́ bẹ̀rẹ̀ ńgbà náà kápẹ́ ẹ parí ẹ wá bá ọ̀rọ̀ ń dó gbòǹgbò kọ́lákọ́ kí gbogbo ayé rí i pé ẹ wá tí ẹ sọ bóyá Ṣọ̀ún lọ́wọ́ afárígá délẹ̀ pé gbogbo ṣe ṣe nǹkan báwọn ṣe ṣe nǹkan àwọn nìyẹn gbogbo ayé rí i pé ẹ ti ẹ̀ ṣe gẹ́gẹ́ bí Rabita ṣùgbọ́n ńgbà ẹ bẹ̀rẹ̀ ńgbà náà ńbolẹ̀ parí ẹ̀ sí sẹ́ni tó wá dúró ti èèyàn nígbà tí nǹkan le tó dúró bí ọmọ ogun ẹ wá ní kó fẹni ẹ lẹ̀ nísìn kó wá tẹ̀lé ẹ̀yin tó jẹ́ pé ńgbà tí ojú ogun le ẹ dúró tì gẹ́gbó ti ẹ̀kẹ́ ẹ dúró tì tó bá jẹ́ yìí náà nǹkan kí lè máa ṣe èmi ò rí nǹkan tí grand chief máa mú ṣe tí ò dáa lórí ọ̀rọ̀ yẹn mi ò tí ì rí níjọ́ tí n bá rí tó ṣe tí ò dáa níjọ́ tí wọ́n sọ̀rọ̀ kan tí mo rí pọ́wọ́ yẹn kú díẹ̀ ká tó èmi náà kúkú sọ ìmọ̀ ọ̀rọ̀ yìí pọ̀ o gbogbo àná àìtó ní bárìn ká má lè bá ní sòótọ́ ọ̀rọ̀ èmi ò sí ní ẹni tí ọmọ tẹ̀lé èèyàn tí wọ́n àrípò ṣe tí ọ̀dà tí ní lè sọ fún máa sọ fún so àwa dẹ̀ ń fọ́lọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ ìdí òótọ́ ọ̀rọ̀ làwa sì dùn sí gbogbo àwọn tí wọ́n kọ́kọ́ ń múra kankan tí wọ́n tán náà tí mọ̀ di òótọ́ ọ̀rọ̀ gbà tá tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn ó tà tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ sí o tí ọ̀pọ̀lọpọ̀ rí di òótọ́ ọ̀rọ̀ àwọn náà ń padà ṣe astega fún ẹni pé lọ́ọ́ forí jì àwọn ọmọ gbó ṣe rí nìyẹn báwo lẹ ṣe rò pé ó rọrùn kẹ́nìkan tí ò ní í ṣe pẹ̀lú ìlú kan ìmáàmù ní Sheikh Toliat Olúṣínà Ayélára níbi tó wà gangan o lábẹ́òkúta o kó tó di pé ẹ lọ pè pé ó wá jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ o ìmáàmù náà ní ń bẹ o kì í sọmọ ìjẹbẹ̀rí tí ń jápáyà o ìmáàmù lọ jẹ́ ń bẹ o kó tó di pé ẹ pè kó wá jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ gbogbo àná láti fọ́ lóbó ṣe gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ ṣe screen bẹ́ẹ̀ ṣe everything gbogbo àti ń gba fọ́ọ̀mù ṣe screen yẹn gbogbo àti ń pariwo pé ìsọmọ ilé Ayélára níbo ṣé wọ́n sùn wọn lórun gbà ní àbí wọ́n sùn lọ ìnílà aka yóò bí léèrè pé ṣé ẹ sùn lọ́ngbà náà ni ṣé gbogbo yín lẹ ṣe sí àwọn orí fídíò bẹ́ẹ̀ ṣe screening bẹ́ẹ̀ ṣe everything ṣé tó túmọ̀ sí wípé ohun tí ìmáàmù sọ gangan tó sọ pé ilẹ̀ fi ń bá òun jà ó mì ipò gangan lóòótọ́ ọ̀rọ̀ pé ẹ wò ó nítorí pé ẹ rí pọ́mọdé ni bóyá rò pé ẹ máa rí lò ìgbà tó wá débẹ̀ tẹ́ wá rí pé kò ṣe é control ní ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín ọ̀pá júdà kó jẹ́ kẹ́ padà kọ̀yìn sí
kò sí tó ṣẹlẹ̀ tó jù bá náà lọ gbogbo story pé kì í sọ ọmọ ilé ayé lára irọ́ lásán ìbàjẹ́ lásán ni bí wọ́n bá sì lọ lógún ọdún ọjọ́ kan ní òtítọ́ ọba àdúrà mi sí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ni pé Ọlọ́run ní dàlú Ògbómọ̀ṣọ́ rú Ọlọ́run ní bàlú Ògbómọ̀ṣọ́ jẹ́ ọba Afọlábí Ọláoyè Ghandi Òrùmọgẹ̀gẹ̀ Ọlọ́run jẹ́ ká dé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ o Ọlọ́run jẹ́ ká ṣe ọpẹ́ lẹ́nu gẹ́gẹ́ bí ńgbà tí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ náà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ àwa gbà yín nímọ̀ràn ni àgbà yín níyànjú ni torí pé nígbà tẹ́ ẹ jọba mo wà lára àwọn tó ṣàtìlẹ́yìn fún níwọ̀nba níbi tí àgbà bí mo ṣe mọ́ mo ṣàtìlẹ́yìn mọ́ ẹ bá wo péèjì mẹ́rin kí mo ṣàtìlẹ́yìn fún yín dáadáa ilẹ̀ ti jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé èmi èsè religious bigot lọ́pọ̀lọpọ̀ ń pẹ́ pé bá torí pé èèyàn jẹ́ mùsùlùmí inú òfin títẹ́lẹ̀ tí a bá ṣe ń dí òdà àwọn sọ fún wọn akúmọ̀ pé ìṣe mùsùlùmí gbà náà àwa náà sì ṣàtìlẹ́yìn níwọ̀nba fún yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn èyí ṣe ọlọ̀tẹ̀ àwọn èyí dìtẹ̀ ẹni tọ́lọ́run ti gbéga gẹ́gẹ́ bí àwa ṣe kà nínú alukuran so ìmọ̀ràn tá a kàn fún yín kí ló lè tẹ̀síwájú kẹjọ kọ́mọ lùbọ́ pọ̀ tí ẹ bá gbà láfíà láyé tẹ́yìn àti ìmọ̀ bá di ọ̀kan lónìí tẹ́ ẹ bá decide lọ́kàn yín lóde pé ẹ fẹ́ kí gbogbo awuyewuye tí ń lọ láàrin ẹ̀yin àti ìmọ̀ mọ́ parí ọwọ́ yín lọ́rọ̀ yẹn wà ọwọ́ Ghandi ọba Ọláoyè ẹ dákun ẹ má bínú pé mo pè lórúkọ orúkọ ní ẹ fi pọ̀ ọba aládé o ọwọ́ wọn lọ́rọ̀ yẹn wà àwọn tí wọ́n ń gbà wọ́n gan sábẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni mo sì tó ti dà mí lójú pé tí Ṣọ̀ún bá dì kámẹ lẹ́mìí wọn lónìí pé àwọn fẹ́ gba àlàáfíà láàyè o wọ́n wá pé Tọ́líàt bóyá tí mo ó dá mi lójú pé tí wọ́n bá ránṣẹ́ sí Tọ́líàt Olúṣínà Ayélára lónìí bóyá wá rí mi mo mọ̀ pé granti gbọmọ ní wọn ní wẹ̀yìn tó fi wá lọ bá wọn torí wọ́n gbà fún gẹ́gẹ́ bí olórí ìlú wọn àti ẹ gbọ́dọ̀ mọ̀ gbà ẹni tó kéwú tí kéwú yé mi ebi ẹ kànú Quran ntọ́lọ sọ nípa àwọn ọba ìmáàmù sí ẹni tó kéwú tí kéwú dẹ̀ yé dáadáa ni ṣùgbọ́n nígbà tí èèyàn bá wọ́n ní abá wọn wájú akíwọn akùn wọn lọ́nà sálọ àlọ́ tí ọlọ́run bí àfojúdi nígbà ẹ bá sálọ fún yàn ṣe tẹ́ bá rí pé ẹni tẹ́ ń sálọ fún náà òun sáà tó ń gbé lẹ́sẹ̀ ń gbọ́nà bẹ́ẹ̀ ṣe ṣubú ni kò sígbà tẹ́ ẹ̀ ní pajúdà ohun tó bí gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ dìmọ̀wọ́ tẹ́ ẹ ní Grand TV màmú sọ náà nìyẹn ọ sálọ débi téèyàn sálọ dé títí dìse náà gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ti bá a sọ ìmáàmù náà ti gbọ́ ẹ rí i pé láti abala ọ̀dọ̀ ìmáàmù ẹ lè fẹ́ gbọ́ pé àwọn tí wọ́n jẹ́ sọ̀pọ́tà ìmáàmù bóyá àwọn blọ́gà yẹn ẹ lè fẹ́ rí i pé kí wọ́n máa sọ̀rọ̀ ká tó máa bú Ghandi ká máa bú ọba Ṣọ̀ún lájúgbà tó ìwọ̀n tọrọ ti die down ẹ lè pẹ́ ẹ lè gbọ́ àlùfàṣà látọ̀dọ̀ àwọn yẹn wọ́n ń pèpè fún àlàáfíà ni àṣẹ tí ìmáàmù pa fún wọn nìyẹn ẹ má bú ọba ẹ má bú jóyè ẹ pèpè fàlàáfíà tẹ́ ẹ bá rí àwọn yẹn tí wọ́n bá sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ bínú àbọ̀rọ̀jà kan bóyá wọ́n ń fèsì sí ọ̀rọ̀ kan tí àwọn ànígbà ń sọ nípa ìmáàmù ni ṣùgbọ́n pé ẹ gbọ́ pé àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ àfàṣà láti ìgbà tí ìmáàmù ti bá kálukú wọ́n ti gbà kámọ́ wọ́n dẹ̀ ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ mo rò pé táwọn yòókù abala kejì náà bá ṣe the same thing gbogbo kíní ó ti jẹrudò ó ti lọ mú mi ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé ọwọ́ ọba Afọlábí Ọláoyè Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí ọwọ́ lọ̀rọ̀ yìí wà o tí wọ́n bá fẹ́ kọ́rọ̀ wọn yanjú lónìí ọwọ́ wọn ni tí wọ́n bá ti fẹ́ kó tó máa tẹ̀síwájú bó ṣe ń lọ náà ọwọ́ wọn ló wà torí gbogbo àwọn tí ń pariwo tí ń gbó lẹ́tùn ló sì yẹ wọ́n ń gọ sábẹ́ Ṣọ̀ún ni bí Ṣọ̀ún bá mẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọn lónìí pé àwọn fẹ́ kí ọ̀rọ̀ yìí ó parí wàlẹ́ ọ̀rọ̀ yẹn ó parí síbẹ̀ so gbogbo awuyewuye tí ń lọ lọ́tùn ló sì yẹn àdúrà tèmi sọ́lọ̀ ni wípé kọ́lọ́run bá bọ́ sí gbogbo àwọn tí wọ́n nígbà kọ́lọ́run bá bọ́ sí wọn kí wọ́n lè ní ẹ̀mí Ọlọ́run ká gbà wípé tọ́lọ́run bá ti ṣe ẹ̀dá Ọlọ́run kan ò lè yí padà tí gbogbo wa bá gbà wípé Ọlọ́run ló yan Afọlábí Ọláoyè Ghandi Òrùmọgẹ̀gẹ̀ Ọlọ́run mọ̀ ìṣe bó ṣe dé orí àpèrè yẹn ó yẹ ká gbà wípé Ọlọ́run mọ̀ bí Dr. Sheikh Tọ́líàt Olúṣínà Ayélára bóun náà ṣe dórí àpèrè gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó yẹ ká jọ gbà fọ́ Ọlọ́run ni káyọ̀ fàdúrà ràn ọ́ lọ́wọ́ kọ́lọ́ máa tẹ ìlú Ògbómọ̀ṣọ́ síwájú kó sì máa tẹ àwa náà síwájú lẹ́yìn ẹnu iṣẹ́ wa ọ̀rọ̀ tèmi ojú báyìí lọ máa sàlám.